Ẹ káàbọ̀ sórí ètò wa tòní. Mo tún ti dé bá yín lálejò. Èmi ọ̀rẹ́ yín, ọmọ yín, olólùfẹ́ yín, Olúwabùsáyọ̀ ọmọ Òdúyọmí ni. Fún èyí tó jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń wò wá rèé lórí ibùdó ìtàn lẹ́wà ní Yorùbá Tales TV. Ibùdó ìtàn lẹ́ẹ̀ tí máa rí ìtàn ìdánilárayá lóríṣiríṣi wò àti àwọn ìtàn tí ń mú ìrántí ìgbà èwe yín padà. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àlọ́ àpamọ̀. Ẹni tó bá sì gba àwọn àlọ́ wa dáadáa á fún ní ẹ̀bùn kékeré kan. Àlọ́ o, àlọ́ o. Ẹ̀kíní, òrúkú tindí, òrúkú tindì. Òrúkú bí igba ọmọ, gbogbo wọn ló dé fìlà o. Kí ni o? Ẹ̀kejì, aṣọ bàbá mi kan láéláé, aṣọ bàbá mi kan láéláé. Etí ní ti ń gbó kì í gbó láàrin o. Kí ni o? Ẹ̀kẹta, òrúkú tindí, òrúkú tindì. Òrúkú bí igba ọmọ, gbogbo wọn ló kọ́ sójúlé kan o. Kí ni o? Ẹ jọ̀wọ́ ẹ bá wa fi àwọn ìdáhùn yín sínú comment section wa. Mò ń bọ̀ ná. Ẹ káàbọ̀ padà. Ní báyìí a lọ sí abala kejì orí ètò wa, èyí tí í ṣe àlọ́ àpagbè. Àkọlé àlọ́ àpagbè wa tòní ó dá lérí ìdí tí orí ìjàpá fi pá. Àlọ́ o, àlọ́ o. Àlọ́ mi dá fìrì gbáàgbó. Ó dá lérí ìjàpá tó lọ jí ẹ̀bẹ̀ bù ní ilé àna rẹ̀. Ní ìgbà kan láéláé, àbúrò ìyàwó ìjàpá kan fẹ́ ṣe ìgbéyàwó. Àwọn òbí ọmọ náà sì ti filé pọ̀ tí wọ́n ti fọ̀nà rókà. Bí wọ́n ti pe olówó ni wọ́n pe tálákà. Bẹ́ẹ̀ ni wọ́n pe àwọn ọmọdé àti àgbààgbà, àwọn olóyè àti gbogbo àwọn olórúkọ ní ìlú. Wọ́n sì fi agbada dárin. Ìjàpá náà dúró ti ìyàwó rẹ̀ Yáníbo láti ṣọkọ lórí obìnrin rẹ̀. Ó gbárùkù tì í. Nígbà ó kù bí ijọ́ méje sí ìgbéyàwó ọ̀hún, Yáníbo lọ sí ilé wọn láti lọ mójútó oúnjẹ gbígbọ́ tí wọ́n ó fún àwọn àlejò wọn. Ìjàpá náà ń yọjú síbẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan o. Ṣùgbọ́n nígbà tó kù díẹ̀ kí ọjọ́ ìgbéyàwó kù, Ìjàpá lọ sí ilé àwọn àna rẹ̀. Ó sì bá wọn ṣe àwọn iṣẹ́ oríṣiríṣi. Ó bá wọn to àga. Ó sì bá wọn mójútó àwọn onílù wọn. Ǹjẹ́ bí Ìjàpá ti ṣe tán ni wọ́n ní kó farasin sínú ìyẹ̀wù kan kó tó máa lọlé rẹ̀. Bẹ́ẹ̀ àwọn obìnrin ń sè, wọ́n ń sọ̀ lẹ́ǹkùlé ilé. Bí wọ́n ti ń se ẹ̀wà, ni wọ́n ń sè ìrẹsì, ni wọ́n ń gúnyán, ni wọ́n ń se oríṣiríṣi oúnjẹ. Bí Ìjàpá ti wọnú ìyẹ̀wù náà, pé kó de ojú rẹ̀ lásán, lòórùn oúnjẹ bẹ̀rẹ̀ sí ní ta sánsán sí Ìjàpá nímú. Kò sì lè de ojú mọ́. Bẹ́ẹ̀ Ìjàpá ń fi inú rẹ̀ gbàdúrà pé kí wọ́n tètè gbé gbogbo oúnjẹ yìí wọlé. Ẹ̀bẹ̀ ni oúnjẹ tí Ìjàpá fẹ́ràn jùlọ. Ṣùgbọ́n ẹ̀bẹ̀ yìí wà lórí iná, wọn ò tí ì sè é tán. Fún bí àkókò díẹ̀ síwájú, Yáníbo gbé iyán wá pẹ̀lú oríṣiríṣi ẹran ọ̀gbẹ́ nínú rẹ̀ fún Ìjàpá láti jẹ. Ìjàpá bọ́ sí balùwẹ̀, ó sì wẹ̀. Ó sì jẹun náà, ó jẹ bámbám. Ṣùgbọ́n Ìjàpá kò ní ìtẹ́lọ́rùn o. Ẹ̀bẹ̀ ọ̀hún ti wọ Ìjàpá lójú. Bẹ́ẹ̀ ló ń fi inú rẹ̀ gbàdúrà pé arábìnrin tí ń gbóúnjẹ wọlé yìí kó tètè gbé ẹ̀bẹ̀ wọlé, kóun lè ṣí fìlà òun láti dà á sínú rẹ̀, kóun lè jẹ. Nígbà ó ṣe díẹ̀, ẹ̀bẹ̀ jiná o. Obìnrin tí ń gbé oúnjẹ wọlé gbé ẹ̀bẹ̀ wọnú yàrá yìí tí Ìjàpá wà. Ó sì sọ fún àwọn tó ń tilẹ̀kùn pé kí wọ́n ti ilẹ̀kùn yìí o, nítorí òun ń lọ ṣègbọ̀nsẹ̀. Bó ti jáde nù ni Ìjàpá yọ́kẹ́lẹ́ wọlé. Ló wò ó lọ́tùn, ló wò ó lósì. Ló yọjú sẹ́ǹkùlé àti gbogbo aráalé. Ó rí i wípé gbogbo wọn ní í ṣe iṣẹ́ kan tàbí òmíràn lọ́wọ́. Àǹfààní rèé, inú Ìjàpá dùn gidigidi. Ìjàpá yọ́kẹ́lẹ́ wọlé. Ó bu ẹ̀bẹ̀ yìí sí inú fìlà rẹ̀. Ó sì dé ẹ̀bẹ̀ àti fìlà rẹ̀ mọ́rí padà. Nígbà ó ṣe díẹ̀, òru ẹ̀bẹ̀ yìí bẹ̀rẹ̀ sí ní mú Ìjàpá lórí. Ìjàpá sáré lọ sọ́dọ̀ àna rẹ̀ láti lọ tọrọ àyè pé kóun kó lè máa lọlé. Nígbà Ìjàpá dọ́dọ̀ àna rẹ̀ láti tọrọ àyè, àna rẹ̀ sì gbà. Ó sì ní kóun sìn ín délé. Ìjàpá kọ̀ jálẹ̀, ó ní rárá o, ẹ mọ́ sìn mí, mo lè délé fúnra mi. Àna rẹ̀ sì pinnu pé òun yóò sin Ìjàpá dé ìdajì ọ̀nà. Nígbà wọ́n dé ìdajì ọ̀nà, omi ń bọ́ lójú Ìjàpá pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ àna rẹ̀ sì béèrè lọ́wọ́ rẹ̀ pé èmi ló ṣe ọ́ Ìjàpá tómi ń bọ́ lójú rẹ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ báyìí. Ìjàpá sì dáhùn, ó sì wí pé ara mi ò tilẹ̀ yá tẹ́lẹ̀, mo fẹ́ lọ farasin sílé díẹ̀
kí n tó padà wá lálẹ́ ni láti wá bá yín ṣètò ìgbéyàwó. Àna rẹ̀ sì wí pé bóyá súré tètè kó o máa lọlé o, kó lọ sinmi díẹ̀. Bí àna ìjàpá ti kúrò tó padà sí ilé rẹ̀, ìjàpá fẹsẹ̀ fẹ́ délé ni o. Nígbà ìjàpá wọnú ilé, ó ṣí fìlà rẹ̀, gbogbo irun ìjàpá ló ti kúnnú ẹ̀bẹ. Ẹ̀bẹ kò sì ṣeé jẹ mọ́. Orí ìjàpá tún bó mọ́yánmọ́yán. Tẹ́ rí pé ìjàpá pàdánù lọ́nà méjì nù. Láti ìgbà náà ni irun ò ti wù lórí ìjàpá mọ́. Níbí yìí ni a parí ìtàn tòní sí. Ìtàn yìí kọ́ wa pé kí a máa ní ìtẹ́lọ́rùn, kí a sì yéé ṣe ojú kòkòrò. Ojú kòkòrò tí ìjàpá ṣe ló kó bá, tí gbogbo irun orí rẹ̀ tún sí mọ́ inú ẹ̀bẹ. Ẹ jẹ́ ká gbọ́ ohun tẹ̀yin kọ́ nínú comment section wa. Kí ẹ sì má gbàgbé láti sọ fún ọ̀rẹ́, ará, ẹbí àti ojúlùmọ̀ pé kí wọ́n máa wo ibùdó ìtàn lórí Yorùbá Tales TV. Ẹ máa rí wa wò ní gbogbo ọjọ́bọ̀ lágogo 4. Orúkọ tèmi ò yí padà o. Olúwabùsáyọ̀ ọmọ Òdúyọmí ni. Èmi lọmọ Ìjẹ̀bú Igbó. Èmi lọmọ Òkè Àgbóbèjé. Bèjé palí rẹ̀ ó pàta. Èmi lọmọ òkúta gògògò lójúde abínúkú. Abínúkú ò jẹ́ forí kàn án. Èmi sì lọmọ jàpárà akóbìbọsẹ̀. Akórógbó bọjúgun. Èmi lọmọ bóòtù ọmọ ọ̀gáàjì. Ọmọ amírọ̀jà sógi bí ẹran. Ẹ jọ̀wọ́ tí ẹ bá ní ìtàn tí ẹ fẹ́ ká sọ fún yín, ẹ bá wa fi sínú comment section wa. Ire o.